ǹjẹ́ lóòótọ́ ni pé ẹni tí ó bá jẹ gbì kò lè kú gbì? Ó máa ṣe ilẹ̀ ń jẹ̀nìyàn. NURTW tìlú Èkó wọ́n máa ti pàdánù ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ wọn. Ta ló kú? Kí ló ṣekú pa? Ta ni? Àti pé kí ni ẹni tó jẹ́ chairman NURTW Mustapha Sego kí lòun gangan sọ? Gbogbo ẹ̀ pátápátá ní yànnàná fún yín. Bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ pátápátá ní yànnàná fún yín. Wọ́n yìnbọn pa ni. Ṣùgbọ́n kí ló dé tí wọ́n fi yìnbọn pa? Sóhun àtẹnìkan jọ ń fa nǹkan kan ni? Àbí àwọn àtẹnìkan kan ní ẹjọ́ dúnpọ̀ sẹ́kítírì tó jẹ ni? Ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ Tóbi Ajíbóyè tọ́pọ̀ èèyàn mọ̀ sí Ìjayà. Ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ nígbà tó ń gangan tó ṣe birthday message fún Mustapha Sego èèyàn tó jẹ́ chairman NURTW nílùú Èkó. Wọ́n bọ̀. Happy birthday, my able state chairman Mustapha Adekunle Sego, aka Koluwo. I wish you long life and prosperity. Thank you. Happy birthday. Ṣé ẹ rí lọ́jọ́ Sunday nígbà tí Ìjayà èèyàn Tóbi Ajíbóyè tó ń bọ̀ láti ibi tó ti lọ ṣe fàájì níbi títí máa ń ṣe fàájì níbi tí wọ́n bí sí táwọn òun àtàwọn pípò ẹ̀ àwọn tí wọ́n jọ dàgbà tí wọ́n ti jọ máa ń ṣe fàájì èèyàn ní Fádèyí. Ó wá ń lọ sí ilé rẹ̀ padà níbi ọwọ́ alẹ́. Ìgbà tó dé sáìdì Ìkòròdú yẹn pẹ̀lú jíìpù ẹ̀ tó ń lọ lórí àwọn kan tí wọ́n kàn kírọ̀sì mọ́tò ẹ̀ láti iwájú. Àwọn wo ni kò mọ̀ wọ́n. Àwọn yẹn bẹ̀rẹ̀ sí dàbọn bo mọ́tò rẹ̀. Ẹ̀yin lórí fọ́nrán mọ́tò tí mo ra fi hàn yín. Ibi tí wọ́n ti ń dàbọn bo mọ́tò ẹ̀ ni wọ́n ti bá nígbà tó wà nínú mọ́tò. Èyàn lọ́jọ́ Sunday nìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Bí ìbọn ṣe bá àwọn yẹn wọ́n sá lọ. Ìgbà tí wọ́n sá lọ lọ́jọ́ Sunday yẹn wọ́n gbé dìgbàdìgbàdìgbà ó di ilé ìwòsàn láti lè jẹ́ pé káwọn ò lè tètè gba ẹ̀mí ẹ̀ káwọn ò lè tètè gbàlà. Ìgbà tí wọ́n gbé délé ìwòsàn wọ́n fún un nítọ́jú tó péye. Òní ló ṣẹ̀ṣẹ̀ jáde láyé. Èyí gbogbo yín ẹni tó bá NURTW Tóbi Ajíbóyè ó popular gan dáadáa èyàn nínú NURTW ó ní secretary gbogbo NURTW pátápátá nílùú Èkó tí Mustapha Sego sì jẹ́ olórí wọn pátápátá ní chairman. Kí wá ní Mustapha Sego kí lòun sọ níkànnì ayélujára Facebook ẹ jẹ́ n kà fún yín lẹ́yìn ìgbà tí ìròyìn láabi tẹ àwọn ọmọ ẹgbẹ́ NURTW nílùú Èkó. Kódà àwọn ènìyàn ti ń sọ wípé àbóhùn àtàwọn kan ni wọ́n jọ fa oyè náà tínú wọn ò dùn sí ni. Kódà tí ó tún lọ ni pé wọ́n ní pé ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣègbéyàwó tàbí pé ó ti lọ san pé mọ́sàbọ̀ ẹja kan tí Mustapha Sego tó ń gangan tó sọ síkànnì ayélujára rẹ̀. Ẹni tó jẹ́ chairman NURTW nílùú Èkó èèyàn Mustapha Sego bọ́ síkànnì ayélujára Facebook ó wá kọ pé the news of a sudden passing of Comrade Tóbi Ajíbóyè ó ní pé pípapòdà ẹni tó jẹ́ ìkan lára àwọn ògbóǹtarìgì NURTW èèyàn Tóbi Ajíbóyè has left me deeply saddened. Ó ní tó bà wọ́n lọ́kàn jẹ́ jọjọ ni and heartbroken tó sì jẹ́ pé ó bu omi tútù ó bu omi tí ò dá sí inú ọkàn wọn. It is difficult to come to terms with the loss of such a lawyer. Ó ní pé ó le lára o kọjá wípé èèyàn pàdánù ẹni tó jẹ́ wípé ó lóyà sóhun tó pátápátá ni dependable tó jẹ́ pé and committed ally tó jẹ́ pé tí wọ́n bá ń wá ẹni tó jẹ́ pé yes tí wọ́n bá ní ọ̀yá ọ̀nà báyìí yá ó dìde ni báyìí yá báyìí ni mo fẹ́ ká ṣe ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé lẹ́yìn chairman secretary ló tún kù nínú ẹgbẹ́ kan. He wrote into kọsíkànnì ayélujára. Ó ní Sego described the late union leader ó wá fẹ́ máa ṣàlàyé irú èèyàn tó jẹ́ gangan as more than an ally. Ó ní pé ó tiẹ̀ ti di bí ọmọ ìyá sóhun ó ti kú òní ẹni tó jẹ́ páwọn jọ ń ṣẹgbẹ́ gan tó ti di ọmọ ìyá. Saying ó tún wá sọ pé he remain a pillar of Team Sego and Team Nation. Ó ní pé débi pé ó ti di ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ Team Sego àti Team Nation. Comrade Tóbi Ajíbóyè, the organizing secretary of the NURTW Lagos Council, tó jẹ́ pé òun ni ó jẹ́ secretary, was more than ally. He was a trusted friend. Ẹ̀túwárí
ó ní ó ti di gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ pé òun máa ń fọkàn tán tó jẹ́ bí ọ̀rẹ́ òun tó jẹ́ pé gbogbo bóun bá ṣe ń ṣe ló máa ń jẹ́ kó mọ̀. A man of steadfast loyalty and unwavering commitment tó jẹ́ pé ó tiẹ̀ lóyà sóhun tán pátápátá tó yẹ pé ọ̀rẹ́ òun ni tí wọ́n bá ń wá ẹni tóun ti sọ̀dọ̀ rẹ̀ nínú tíìmù Sego ó ní Ìjàyà ni. His friendship ó ní ọ̀rẹ́ àjọṣepọ̀ àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ unwavering support and selfless dedication ó ní ẹni tó jẹ́ pé kò tún wà selfish tó ń bá ṣe báyìí àwọn jọ mọ bó ṣe ń jọ ń lọ nínú ẹgbẹ́ náà ni. To the union over the years will forever remain etched in my heart. Ọkọ̀ àwọn èèyàn tí wọ́n ń wò pé kí ni tó lè ṣekú pa àwọn wo ni wọ́n jọ ń fa nǹkan ṣé wọ́n jọ ń dùn ìyàwó ni àbáwọn tí wọ́n jọ dùn pọ̀ ni wọ́n lọ rán èèyàn ṣekú pa Ìjàyà. Kódà àwọn kan tún ní pé ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ union ní tó lágbára ni. Àwọn kan tiẹ̀ tún sọ ní comment section pé ẹni tí ọba jẹ́ gbé ó lè kú gbé bó ṣe é ṣe kó jẹ́ pé òun àtàwọn kan ni wọ́n jọ ń fa nǹkan kan tàbí kó ṣe é ṣe kó jẹ́ pé àwọn nǹkan tó ń gan ti ṣe é lẹ̀ lọ jẹ́ àbọ̀ wá bá fún un tó jẹ́ pé àárín òun sá ti dàrú pé tí wọ́n fi lè rán àwọn èèyàn pé kí wọ́n lọ yìnbọn mọ́ èèyàn nígbà tó ń lọ definitely ó ní nǹkan kan nú ìdá kó jẹ́ pé òun àtàwọn kan ni wọ́n jọ ń fa ọ̀rọ̀ kan mọ́ra wọn lọ́wọ́ tàbí òun àtàwọn kan ni wọ́n jọ ń dùn ìyàwó mọ́ra wọn lọ́wọ́. Eléyìí ni ó ń lọ níkànnì ayélujára tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ union tí wọ́n sì dárò Tóbi Ajíbóyè èèyàn Ìjàyà tó jẹ́ national tó jẹ́ secretary state secretary gbogbo NURT tìlú Èkó. Àwọn èèyàn tí wọ́n wò pé kí ni MC Olúọmọ yìí náà mọ̀ pé MC Olúọmọ ò kéré nínú NURTW tìlú Èkó kó tó di pé bàbá ó bọ́ sí Àbújá tó di national president ti NURT gbogbo ti Nàìjíríà pátápátá. Bàbá ẹ já mọ ohun tí MC Olúọmọ tó náà sọ nípa ìṣẹ̀lẹ̀ láabi ìṣẹ̀lẹ̀ burú tó ṣẹlẹ̀ sí àwọn NURTW tìlú Èkó. Ẹ ṣe àfídíò kẹtọ RIP fún Ìjàyà. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ NURTW ni wọ́n ti ń bá àwọn fámìlì olóògbé ní wọ́n ti ń bá wọn kẹ́dùn wọ́n ń bá wọn kẹ́dùn gan-an ni ó pé ìṣẹ̀lẹ̀ ńlá ni kódà Sego gan ẹ̀rí bó ṣe describe ẹ̀ pé ẹni tó ti di ọ̀rẹ́ fóun ni. Bí yíyan secretary mi ò bá ṣe lọ mo tún máa bùn wá gbọ́ bí bá ṣe ń lọ níkànnì ayélujára. Ẹ má gbàgbé ẹ share fídíò wa ẹ subscribe sórí YouTube channel wa kẹ̀dẹ̀ má gbàgbé ẹ tẹ RIP fẹ́ni tó ti lọ.